mo mọ̀ pé ẹni bá jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho kò ní fọwọ́ sí ìró ẹ̀sìn àbí ìró ẹkùn tí wọ́n dálẹ̀. Tó bá yẹ pé tòótọ́ ló nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho, mo mọ̀ pé ò ní fọwọ́ sí. Èmi ò fọwọ́ sí o. Ó wá lè máa wò mí bí ọmọ àlẹ́ Yorùbá, ó lè máa wò mí bí ìran míì. Ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà yóò sọ pé iye oko ń papọ̀. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú tẹ́ jù mí lọ àtẹ̀tẹ̀mí náà jù lọ tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti plus gbogbo onú rìsáàfù wa because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí wọ́n gbalẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jíyàn pé kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Ìbàdàn fararọ́ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni ti di bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́tì di ọmọ ẹlòmíì. So ẹ má jẹ́ ká fààyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́ni tí máa ń pààyàn tí ń jiyàn pé tẹ́rọ́rìsì ni set understand ó lè mọ jẹ́ Fúlàní nìkan gan. So ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni nǹkan tó bá mọ̀ kó fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa mọ bọ̀ ń gbòòrò kó wá mọ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lẹ́ ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ wá mọ pa wá kẹ mọ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ́ẹ̀ so mo rọ gbogbo yẹn brọ́dà mi ẹ má jẹ́ ká fààyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí kùkù kan kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tí dẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà ẹ̀sìn Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi ń bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bá ráyè àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn èèyàn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa so ìyẹn ni kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nà jọ gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́run bẹ̀ wá so irú ẹkùn security network ni mo dá sílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan sẹ́wọ́n fẹ́ni kankan so a lè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pè wọ́n wọ́n connect mọ́ coordinator local government yẹ tó lọ join ìwọ tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọmọ bá sí apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù onífẹ́ ó túlà wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu rìsáàfù wa pátápátá anybody tá a bá ti bá nu rìsáàfù wa criminal yẹn kí ló ń wá nu rìsáàfù wa òṣèlú náà ń lo àwọn tí lè ń bẹ́nu sẹ́yìn tó ń bẹ́ndì òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè bàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé ńgbà táwọn kan ti sì tí wọ́n tán ṣe second time kọ̀tẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn tẹ́rọ́rìsì yìí tẹ̀ ń fi ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tiwa bí ànígbà tó mọ̀ rọ̀ wá ẹ dákun ẹja tó fọwọ́sowọ́pọ̀ irú ẹkùn security network ni orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president tó dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbò fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí pẹ́ẹ́nì kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi yẹn sì mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan ń bẹ̀ so tí yẹn sábà wọnú gbó àlèmọ́ sí ara ìṣe fídíò tó rójógun là ń lọ but ní gbòòrò ńgbà tá a bá ń lọ gbogbo owó rí wa àdẹ̀mọ́ ṣe ní state by state ni. Olóyè Sunday Igboho ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ tàbí kẹ́ ẹ jẹ́ kí fídíò mi yìí kó rápálá kó kàn wọ́n lá kó dọ́dọ̀ wọn inú mi ò bá dùn. Àkọ́kọ́ mo kí mo yìn yín akínní yín ẹ kú ọmọ akín ṣe. Olórin kan ó sọ nínú àdéhìtì rẹ̀ ó níyàwó kúkúrú wúlò jọjọ ọmọ burúkú wúlò jọ ogun bá lè. Ẹ̀yin ọmọ Yorùbá yìí ejò kan ń bẹ abẹ́mọjá wọn pè ajá tó bá rorò ni wọ́n máa ń dẹ́ séjò bájá bá pa ejò ọdẹ ní ọjẹjò àmọ́ bẹ́jò bá pa ajá wọ́n làjá bógun rìn. Olóyè ọmọ Adéyẹmọ ẹ ní bógun rìn o
ó dàṣẹ ń tẹ̀dùmọ̀rì. Ẹ wò ó, àwọn nǹkan márùn-ún kan bẹ̀ tẹ́ ẹ bá lè ṣe láṣeyọrí tàbí tẹ́ ẹ bá lè gbìyànjú ẹ̀, inú mi ọmọ dùn, èmi náà wàá fọwọ́ sí i, ń fi gbogbo ara sí i. Àìfọwọ́ sí i kò ní nǹkan kan ṣe o lójú àwọn tẹnimọ́nì. Ṣé rí, a mọ̀ pé bírú yín ọ̀bá ṣe ta ló fẹ́ ṣe, ó tiẹ̀ jẹ́ pé irú Ọlọ́run ọba nìkan ni ò sí, irú èèyàn pọ̀ lọ jàrá. Ṣùgbọ́n ṣe bí mi ìjà ní í dálẹ̀. Ẹ má jẹ́ wọn ó lùlù Yorùbá fún yín. Yorùbá tí Yorùbá bá ń sọ fún yín pé ẹ̀yìn rẹ la wà, tẹ́ ẹ bá rìn lọ wájú ẹ máa wo ẹ̀yìn wo, àbí Yorùbá kọ́ ni tí wọ́n sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́. Yorùbá tó ṣe pé àrò lẹ́nu wọn, wọ́n bá gbóná janjanjan lálẹ́ yóò tutù kó tó dàárọ̀. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ súnmọ́ mi, ẹ̀yin onílàákàyè èèyàn, ẹ̀yin tó ṣe pé kì í sa àbọ̀ làákàyè lẹ̀ ń gbé kì, tó ṣe pé àwọn aláàbọ̀ làákàyè bí wọ́n bá ti gbọ́rọ̀ wọn àti ẹ̀ ní gbọ́dé parí tí wọ́n fi máa dájọ́, tí wọ́n fi máa sọ̀rọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀. Ẹ̀yà yan olódo, àìmọye èèyàn tí ò lọ ilé ìwé sífẹ̀ẹ́ olóyè Sunday Igboho lẹ́nu. Olóyè Sunday Igboho, ṣé gbogbo wọn tẹ́ ń bá ṣe, ṣé gbogbo wọn nífẹ̀ẹ́ yín? Ẹ wò ó, tọ́tà bá dọ̀rẹ́ ẹ gbà pọ́tà ní tẹ́lẹ̀, tọ́rẹ̀ náà bá wá dọ̀tá ẹ gbà pọ́rẹ̀ yín ní tẹ́lẹ̀. Ṣẹ́ni tẹ́ bá fẹ́ rìnrìn àjò tẹ́ fẹ́ rìn yìí, ìmọ̀ràn àkọ́kọ́ tèmi ọ̀kọ̀ọ̀kọ́ fún yín, ó dáa bẹ́ẹ̀ ṣe kó látòkè, àmọ́ ẹ jẹ́ kí ìjọba àpapọ̀ kọ́kọ́ bu ọwọ́ lù ú. Ẹ ní àdéhùn tó dáa láàrin ẹ̀yin àtijọba àpapọ̀. Ẹ wá má jẹ́ wọn ó fi yín ṣòṣèlú tó bá dàsìkò ọ̀bọ̀. Ntẹ́ ẹ ní lọ́kàn, ntẹ́ ẹ ní lẹ́mìí pé ẹ fẹ́ ṣe, òun ni kẹ́ ẹ gbé dání. Ìnínú ẹlẹ́lẹ́ẹ̀kejì ń bẹ, Tinubu ló ní Nàìjíríà o, Ṣèyí Mákindé ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tá a sì wáyé. Ẹ pé gbogbo àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wá ìrẹ́pọ̀ tó dáa sáàrin gọ́vnà Ṣèyí Mákindé àtolóyè Sunday Igboho. Ṣé rí, gbogbo wa ti mọ bí obìnrin tí bímọ ká tó pé ọkọ̀ dì í ná. Ẹ wò ó, ẹni tó bá jí ọmọ lè lu ọmọ pa o. Ní tàn yín o, àwọn ẹ̀dá kan ń bẹ láyé tó pé bí wọn bá ń jà àjàdí jù ni wọ́n bá yàn jà bíi pẹ́ ẹ̀sọ̀ rẹ rí. Ṣẹ́yìn ti gbàgbé ni àbẹ́ ìrántí Ọ̀sìnlárì mọ́, bó tiẹ̀ jẹ́ pé ayé ń sọ pé Ọ̀sìnlárì ló ṣàṣejù, pé bàbá ló ṣàṣejù, ṣùgbọ́n ṣàṣejù nígbà àwọn tíjọba wọ́n bá wí bí ìgbà àwọn ọ̀jọ́ sọ̀rẹ́ rírì, torí pé n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹ̀yin onílàákàyè ni mò ń bá wí o. Ṣèyí Mákindé sì ní nọ́mbà wá wa nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí. Gbogbo ìrìn àjò tá a bá wá fẹ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́, tá a bá láṣẹ federal lọ́wọ́, wọ́n ní ẹja tó gbá léṣe tọ́ra àmọ́ mi tó kó ògbó. Ohun tó dáa lẹ fẹ́ ṣe, ìrìn àjò tó dáa lẹ sì fẹ́ rìn pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n àlà ọ̀ràn ká ẹjẹ́ awúgi ọ̀tẹ̀ ká tó gbégi ìfẹ́ kó lè bá a ṣe sọ àlàáfíà. Kábíyèsí bàbá wa Ọládọjà Olúbàdàn àròsà àkọ́kọ́ Kẹ́mi Ọláógún, bó láàrin bàbá wa kábíyèsí Olúbàdàn àti gọ́vnà Ṣèyí Mákindé ṣe rí lónìí? Ẹ̀kọ́ mọ̀ já gbogbo yín nú jẹ. Ìhàwó lolóyè Sunday Igboho kọ sí gọ́vnà Ṣèyí Mákindé. Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin olóyè Sunday Igboho àti Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́? Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin olóyè Sunday Igboho àtàláàfin Ọ̀yọ́? Asẹ́yìn ńkọ́? Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí ńkọ́? Gbogbo ẹ̀yin bàbá yìí ẹ wá yọ̀nú ara yín, ẹ ṣe ètò tó bá yẹ lásìkò. Gbogbo náà ń sọ yìí, àwọn kan pè é ẹgbẹ́nu sáà kílá kan ń bẹ kìíní kan olóyè Sunday Igboho ṣe kìíní kan. Bó sì sì bọ́ wí, òkúkú ní kú òlé. Ẹni tí ọba sì nírú ẹni kì í mọ iye ẹni. Bó bá nírú ògo bíi Sunday Igboho ò ní gbàdúrà kọ́rẹ́ dànù. Ṣé gbogbo ẹjọ́ lọ́lọ́run ó dá láyé ni? Àwọn ẹjọ́ kan bẹ tó pé ẹjọ́ wọn ò ní rúfin tó ń tàn wọ́n sì ti ṣèkà tí ó sì mọ jẹ. Àṣegbé òsì láyé lóòótọ́, ṣùgbọ́n àwọn kan ṣe é tí wọ́n ń gbé bí gbogbo yín ṣe ṣépètò fún Babangida. Táwọn obìnrin tó bọ́ra wọn ò tí wọ́n ṣí ọmọ láàrin ìjà, Babangida mọ̀ ń bẹ láyé. Ẹlòmíràn mọ̀ bí ẹni bá bẹ láyé náà sí bó sì ní sí òkè mọ̀ tọ́ra rẹ̀ jù.
kọ̀rọ̀ ayé ńgbà míì a máa sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. Tó bá ṣe pé pètè ẹsẹ̀ ló mú, tó bá ṣe pé wà tó wù lọ fẹ́ kẹsàn-án rẹ̀, sọ yẹ kó sì wà lókè pẹ̀. Tó bá wà ń bẹ lókè pẹ̀, sírú àyè tó yẹ kó wà nínú ẹni tí ń dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lónìí, Babangida bẹ́ẹ̀. Ọlọ́run ó mọ̀lé òtútù ọ̀dà lásọ láàmú. Bí Jésù ṣe kú fáwọn èèyàn tó tí wọ́n ló kú fáwọn èèyàn ṣe ń kọrin rè kíni. Olóyè Sunday Igboho bẹ́ẹ̀ bá ń lọ wájú ẹ máa wẹ̀yìn wò. Ẹ jẹ́ kí wọ́n ṣàtúnṣe láàrin àwọn òpó tó dìpínlẹ̀ Ọ̀yọ́ mú. Àtọlọ́hun ó bì, àtọlọ́hun ó mú, Ọlọ́run ní jẹ́ wọn kọ̀ kankan fún yín o. Ibi tí mo rí náà rí Yorùbá dé ni mò ń sọ ọ́ dé wọn. Ó di méjì. Ẹlẹ́lẹ́ẹ̀kẹta ń bẹ. Aṣíwájú ogun yìí ṣáájú ogun. Aṣíwájú ogun yìí sọ̀rọ̀ jù. Aṣíwájú ogun kì í bínú jù. Ẹ gbìyànjú, ẹ kọ́ṣán ìsọ̀rọ̀ yín. Ẹ má jẹ́ kí sọ̀rọ̀ yín ọ̀pọ̀. Ẹ má sọ̀rọ̀ Aláàfin lọ́dọ̀ Olúbàdàn. Ẹ má sọ̀rọ̀ Olúbàdàn lọ́dọ̀ Ṣàngún. Ẹ má sọ̀rọ̀ Ọ̀kẹ̀rẹ̀ lọ́dọ̀ Aṣẹ́yìn. Ẹ kóra yín ní ìjánu. Ẹ má bínú o. Ìfẹ́ tí mo ní sí yín mo fi ń sọ tí mo ń sọ. Torí wípé ǹtẹ́ ẹ fẹ́ sọ láráyé fẹ́ gbọ́. Ẹ má jẹ́ káyé ó ti bí ohùn mú yín. Ẹ ní tẹnugbó bí ọ̀wọ̀ o. Tó bá ṣe pé wọ́n bí yín tán, wọ́n bí mi lé yín, ètí ń sọ fún yín, mò ń sọ fún yín yìí o. Ṣé ẹ rí gbogbo àwọn tí wọ́n ń pé máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ̀? Ìfẹ́ tí wọ́n ní sí yín ò tó nǹkan o. Kì í ṣe pé mi náà nífẹ̀ẹ́ yín jura yín lọ o. Ṣùgbọ́n tírú akọni bẹ́ẹ̀ fi lè jáde. Gbogbo àwọn nǹkan bàbá wa tẹ́lẹ̀ ní àìmọye èèyàn tó ní jù yín lọ tí wọn ò sì torí ẹ̀ kúrò lábẹ́ obìnrin wọn. Ọ̀dà àwọn ìjagun ìbọn, àìjagun àdá, ṣùgbọ́n àmọ́ jagun ẹnu. Bàbá tó wá lè jà fúnrú yín bí ìgbà tá àmọ́ tá ń ṣe ni. Elédùmarè ó máa sọ yín o. Ẹ ní fapágún, ẹ ní fẹsẹ̀ gún. Wọn ò ní sì í tàǹbọ̀ àti gbogbo etí tó ń gbọ́ mi. Ó di mẹ́ta. Ẹlẹ́lẹ́ẹ̀kẹrin. Ẹ lọ rèé ṣe àtúnṣe láàrin Olóyè Sunday Igboho àti Gani Adams. Mo mọ̀ bára yóò kò dodo ọ̀rọ̀. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation, kìnní kan nation. Èmi ò pé Yorùbá nation kọ́mọ̀ function o. N ò sì pé ọmọ function. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ padà bọ̀ Yorùbá nation. Ẹ wò ó, tí ọba lọ́wọ́ ará ilé nú, àlejò ò lè mọ sàárè àfọ́jú. Ẹ lọ ṣe ètò tó péye. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹlẹ́yàmẹ̀yà dá wàhálà lẹ̀. Gbogbo kálukú mọ̀ bá àárín Olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams ṣe rí lónìí. Ṣé ẹ sì rí o? Ọlọ́pàá tí ń lé ajá, aláìjẹ owó rẹ̀ ní torí security kankan náà jọ náà méjèèjì. Kálukú ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti jà láti gba àwọn èèyàn rẹ̀ kalẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tí ọjọ́ orí wọn ju tèmi lọ, ṣe bẹ́ẹ̀ rántí ìrìn àjò Gani Adams àti Fáṣẹ̀hùn. Gbogbo wa lájọ mọ̀ ń tọ́sẹ̀yìn rẹ̀. Gbogbo wa la sì jọ mọ̀ ń tọ́sẹ̀lẹ̀ ńgbà náà kí Elédùmarè ó tó ṣẹ mọ́ bẹ́ẹ̀. Gani Adams láwọn ọmọ ogun tiwọn. Olóyè Sunday Igboho láwọn ìlú ẹkùn. Onílàákàyè ni mò ń bá wí, kì í ṣòpònú ayírádà tí ọmọ túmọ̀ ọ̀rọ̀, tí ọmọ túmọ̀ èdè. Ẹ̀yin àgbààgbà nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, bàbá wa Olúgbọ́n, àwọn àgbànú. Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́, Aláàfin ilẹ̀ Ọ̀yọ́, òyòwù tó lè Sunday Igboho bá sí. Ẹ jáwé bomi ẹ máa jẹ lọ. A mọ̀ pé bójú bá kò bẹ́ẹ̀ ọkùnrin ní kú mbẹ́. Ẹ fọwọ́ wọ́nú, ẹ fi yèdè nú, ẹ fi yèdè gbogbo ara. Ẹ pàpéjọ tó lágbára lórí ìrìn àjò Olóyè Sunday Igboho. Ẹ fọ̀nà hàn wọ́n. Àìdàgbà mọ̀ ń tá àbá mọ̀, ń tá àbá sì mọ̀ ṣàgbà ẹni. Ẹ ṣàtúnṣe gidi láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò àti Olóyè Sunday Igboho. Ààrẹ Ọ̀nà Kakanfò, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ilé Elédùmarè ṣe fún yín o. Lóòótọ́ lẹ ló kọ o. Ṣùgbọ́n nígbà tá Ààrẹ Ọ̀nà Kakanfò kún ọkọ yín, ẹ wá lórí ọ̀fẹ́ tó pọ̀. Àwọn èèyàn bí kan bẹ tẹ́yìn náà sì ti gbà. Mo ti rí fọ́nrán kan o tó ti sọ nípa bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́ta, pàápàá jùlọ bẹ́ẹ̀ ṣe kọ lẹ́tà sí gbogbo àwọn gómìnà
nílẹ̀ Yorùbá tí wọn ò response. Báwo ẹ̀yin ò fẹ́ rìnrìn àjò gẹ́gẹ́ bí ọkọ tẹ́ ẹ ní àtòyè tẹ́ ẹ jẹ. Olóyè Sunday Igboho ò fẹ́ rìnrìn àjò. Olóyè Sunday Igboho òjòyè Elédùmarè ló dé kìnìún ládé tó fi fẹ́ jà fúnra Yorùbá. Ṣùgbọ́n tá a bá ṣàtúnṣe tó péye ọmọ Yorùbá àwa tá à ń bẹ lórí social media àwọn náà wọn ò fẹnu dá wàhálà lẹ̀, àwọn náà wọn ò sì fẹnu dàárín wọn rú ó tiẹ̀ jẹ́ pé kò tó tẹ́lẹ̀. Àsìkò rèé o, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè lóyè nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá, ẹ ṣàtúnṣe láàrin Ìbà Gani Adams. Ẹni tí ọ̀já lè ní ti ń gbé o, ẹni tí ìyá rẹ̀ ọ̀dáró ń dà nǹkan míì. Àṣètò tó péye o, ó di 4. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ló le jù. Alhaji Dr. Sikiru Ayinde Barrister of blessed memory ó sọ nú orin rẹ̀ kan nígbà tí ń bẹ lọ́hùn, ó ní mọ̀jọ̀wọ́ rẹ ó tẹ̀ mí àmì, mọ̀jọ̀wọ́ ta ó tẹ̀ mí àmì, torí à ń ju wọn ò ṣe é wí lẹ́jọ́, ìjà lára ò tán bọ̀rọ̀ o. Nínú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ sọ́ta, ẹlẹ́ni tó bá fẹ́ gba fọ́ọ̀mù rẹ kọ́ máa bọ̀ kọ́ wá gbà, ọ̀fẹ́ nígbàlà. Olóyè Sunday Igboho sẹ́ẹ̀mẹ nínú ẹni, sẹ́ẹ̀mẹ èèyàn nú èèyàn, ṣé Ṣàngó lẹ́ fi búra fún wọn tí wọn ò fi ní dà yìí, tí wọn ò sì fi ní jẹ́sẹ́ tẹ́ ẹ̀ràn wọn. Ẹ mọ̀ pé ẹni ó ní Ṣàngó, igi tí Ṣàngó òòṣà tí Ṣàngó ò lè nà, eré ló lè sá. Ẹ gbàgbé pé Yorùbá tó dé ńbẹ̀ náà ló tútù pé Ṣàngó yìí jà ọ̀yàlẹ̀ àárọ̀. Ngó tu ngó dè, ayé náà méjèèjì gbé. Bó làwọn tẹ́ ẹ fẹ́ kó jẹ́, bó ni wọn ò ṣe ní ibùkọ yín jẹ́. Abẹ́ ti gbàgbé ijọ́ kìíní àná tí a dé OPC lẹ̀. Ẹ mọ iye ẹ̀mí tó kọ́kọ́ sọnù tó ṣe pé ẹlòmíì gan bẹ gan tó ṣe pé bí ẹ bá jọ lùyàwó lásán, tí eégún bá rántí pé yóò dé èèyàn, ìwọ̀nba ní òróró wọn lábẹ́ aṣọ. Tí mò ń rí ẹ rí, èèyàn lèèyàn máa jẹ́ o. Tẹ́ ẹ bá kórúwá ògiri wá, tẹ́ ẹ bá kó dà sẹ́yìn Sunday Igboho, olóyè Sunday Igboho, ẹ mọ̀ pé bẹ́yìn ṣe rí gbogbo wọn rí o. Tẹ́ ẹ bá ní kálukú ó máa wá gba fọ́ọ̀mù, nígbà òní tí ẹ ní kálukú ó wá sí OPC, wọ́n máa wá gba fọ́ọ̀mù, kò lè gba fọ́ọ̀mù OPC ìdánwò gbà náà. Àwọn kírímínà gan tó yẹ wọn máa mú 419, 4110, 4120, wọn ní gba fọ́ọ̀mù gbà náà kó tó di pé wọ́n yọ̀rọ̀ rẹ̀ kó tó kàwé èèyàn gidi. Gbogbo ẹ̀ tẹ́ ẹ fẹ́ gbà kí làníyàn o. Ọ̀pọ̀lọpọ̀ tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó wá jọ ìró ẹkùn, yóò sì máa fọ opportunity yẹn wá tí ó jẹ, yóò wá di páwa máa fi ìtọ̀ fọ ìgbẹ́. Ẹ kíyèsára o, ẹ kíyèsára o. Subhanallah. Ṣé ẹ rò pé gbogbo ọlọ́pàá ni ọ̀dà ni? Àwọn àsáwọ̀ tó wọnú ipò ọlọ́pàá ní bọ ọlọ́pàá jẹ́. Àwọn àsáwọ̀ tó wọnú sọ́jà ní kó bá sọ́jà. Irú kíni wo lẹ fẹ́ ṣe fún wọn? Irú ìdánilẹ́kọ̀ọ́ wo lẹ fẹ́ ṣe fún wọn? Ẹ̀yin tiẹ̀ ti gbàgbé pé ọmọ ẹ̀yìn ga máa ń ṣe púpọ̀ bẹ́ẹ̀. Àbí gbogbo ẹni tó bá ń wá tó fẹ́ gba fọ́ọ̀mù tẹ́ ẹ mọ̀ bí wọ́n ti wá. Ẹ mọ̀ bóyá àwọn ọ̀tá yín ìyẹn ràn wá. Ẹ̀yin tó lè fi ṣe second command kó ló wà lóyà jù. Àfi kí Elédùmarè ó máa ṣọ́ wa. Olóyè, ẹ fura, ẹ fura, ẹ fura. Bí mo ṣe ń rò nínú ọpọlọ mi, ìrìn gbé kalẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo mọ jíjẹ́ Yorùbá. Àbáwá kọ́ ni yóò Yorùbá yóyóyó bí iná alẹ́, Yorùbá rúrú bí omi òkun. Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ kẹ́ ẹ ga ló fẹ́ kẹ́ ẹ ga jù lọ. Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ kẹ́ ẹ dókè ló fẹ́ kẹ́ ẹ délẹ̀ lérí. Elédùmarè àtòrí ẹni nìkan ìní á máa bẹ lọ́hùn kó má gbàbọ̀dé aburú.
ìṣẹ̀dá wọn mọ́ gbàbọ̀dé. Nítòótọ́ tá a bá ro ti pẹ̀lá ìjó ó bàjẹ́, bàbá tó ro ti pẹ̀lá ìjó ò ní dáa. Mi ò já lè discourage yín lórí ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn, ṣùgbọ́n nǹkan márààrún ẹ fura o, ẹ wẹ̀yìn wò ó, ẹ fura o, ẹ wẹ̀yìn wò ó, torí wípé abánidá kò ní báni débẹ̀, abánidébẹ̀ kan lè má báni tán. Àwọn kan bẹ tó ṣe pé ìkórìíra pé sóun nìkan ni lásán, àwọn kan bẹ tó ṣe pé sóun ni ó wá gba gírèsì, iná lẹ́ẹ̀fì dá aládàáwò wájú. Ẹ fura o, tó bá sì ti di pé ẹ fẹ́ kọ̀ǹtró èèyàn tó lé 10 èèyàn sọ̀rọ̀ kọ̀ǹtró. Tẹ́ ẹ bá múgi ẹyọ kan lọ́ ẹ kọ̀ǹtró màálù, tẹ́ ẹ bá múgi lọ́ ẹ kọ̀ǹtró ajá, tó bá ti mojú yín. Ṣùgbọ́n àwọn èèyàn tẹ́ ń sọ yìí, ẹ wo orú àwọn tí wọ́n wà tí wọ́n pa àwọn fẹ́ jọ yìí. Firstly, kò lè jẹ́ elite people. Secondly, kò lè jẹ́ educated people. Thirdly, irú àrùn wò lẹ gbé ọjẹ ní ó pọ̀ mbẹ̀. Ní ìtàbùkù wọn, ní ìtàbùkù wọn, ṣùgbọ́n tí ò bá san síwájú rere kò lè sọmọ ẹ̀yìn rere. Dẹ́yìn mọ̀ pé ó kọ Ìgbòho ni wọ́n mọ̀ fi jẹ́ tí wọ́n bá ń jẹ́, ó kọ Ìgbòho ni wọ́n mọ̀ fi ṣe tí wọ́n bá ń ṣe. Ẹ̀yin bá ṣe kinní kan, á di spinning rẹ̀. Bẹ́ẹ̀ ṣe rí tọ́lọ́pàá kan ń ṣàṣìṣe tí wọ́n ń gbaṣọ lọ́rùn rẹ̀, tí wọ́n ń yọ fódà sọnù, tí wọ́n ò fẹjọ́ rẹ̀ bí DPO, tí wọ́n ò fi bí area commander, torí pé ìjọba ló gbà wọ́n ṣiṣẹ́ ni. Tó tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìsìn, ó kọ Sunday Igboho wọn dà. Àmọ́ tẹ́ ẹ bá ti tẹ́ nílẹ̀ dàgbàpò, dàgbàpò bá dé yóò jẹun lọ ni. Tẹ́ ẹ bá ṣètò tó yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú ìjọba àpapọ̀, tẹ́ ẹ parí ọ̀rọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀, tẹ́ ẹ yanjú láàrin àwọn ládéládé, tẹ́yìn àti Gani Adams tẹ́ ẹ jọ jẹ̀sẹ́ bí. Tẹ́ ẹ jọ jẹ̀sẹ́ bí. Ibi tó tí ọba gbà yọ, ibi tó gbọ́n bàbá yọ, gbogbo alójú wa ọjọ́ tó. Elédùmarè ó máa sọ yìí. Àbẹ́yìn tí ẹ ti gbàgbé pé gbogbo àwọn agbésùnmọ̀mí yìí tẹ́ ń sọ yìí, tí náà bá láláwo lẹ́yìn kò ní gòkè odò. Wọ́n lè jẹ́ Fúlàní, wọ́n lè jẹ́ Yàmí, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé tá a bá tú o, á bá Yorùbá ń bẹ̀. Ẹsẹ̀ yìí ń lé ní. Olóyè Sunday Igboho, ṣé ẹ mọ̀ pé tá a bá tó tú o dáadáa, a tún lè bá àwọn ìjọba tí wọ́n, àwọn ẹnu mi àgbò, a tún lè bá àwọn alágbára tí wọ́n ń pàṣẹ ìlú, a tún lè bá wọn lábẹ́ rẹ̀ tí wọ́n jẹ bá gbọ́. Tó ẹ̀kọ́ náà ni wọ́n sàrìnà kò fáyán, àwọn náà wọ́n sàrìnà fàdìẹ. Torí tí náà bá láláwo lẹ́yìn kò lè gòkè odò. Àlejò tó dé tí ń fàdìẹ funfun hàn nínú ọbẹ̀, ó yẹ kẹ́ ẹ mọ̀ pọ̀ lọ́wọ́ ara alẹ́ nú. Ẹrù talábòsí mọ́rin àjò tẹ́ ẹ fẹ́ rìn o. Ẹrù talábòsí mọ́rin àjò tẹ́ ẹ fẹ́ rìn. Gbogbo ń tà ń ṣe àti ń tà ń wò yìí, sùúrù tó lọ́jọ́ ni. Ẹnu wọn pé tó bá tàkókò tí iná bá jó lórí kókó, pàápàá jùlọ tá a bá ti dìbò 2027 tán, wàhálà ìlú ó yí orí ó yí padà. Ẹ lọ rèé kọ́ọ́lẹ̀, ṣùgbọ́n inú mi kẹ́ ẹ ti gbọ́ nínú òwòye táwọn ọ̀jọ̀gbọ́n máa ń wò psychologically tí ní àjò bá rí báyìí. Ìdí nu tí mo fi ní èmi ò fọwọ́ sí o, àyàfi tẹ́ bá take àwọn step márààrún yẹn. Ẹ foríjì mi o, èyí tí mo bá fi sẹ́yìn bẹ́ẹ̀.